while passing through this world of sin, and others your life shall view. Be clean and pure, without within. Let others see Jesus in you. Mo kí wa wípé a kú ìsinmi lónìí, a kú ọjọ́ Olúwa yóò fún ọkàn wa ní ìsinmi àti àlàáfíà. Mo ní Olúwa yóò fi ìgbà àti àkókò yìí tí Ọlọ́run, ohun rere tí Ọlọ́run ti ṣètò fún ayé rẹ lọ́dún yìí yóò tì ọ́ lọ́wọ́. Mo gbàdúrà fún ọ lónìí bí a ti wá síwájú Olúwa láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, wípé Olúwa yóò ṣe ohun tuntun nínú ayé rẹ. Olúwa yóò la ọ̀nà ní aginjù, yóò sì fi ohun rere tì ọ́ lọ́rùn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, Olúwa yóò dìde nítorí tìrẹ. Kò ní jẹ́ kí ogun ènìyàn kó borí rẹ, kò ní jẹ́ kí ogun ọ̀tá kó borí rẹ. Ní gbogbo ọ̀nà rẹ lọ́dún yìí ìwọ yóò di aṣẹ́gun. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, Olúwa yóò gbà ọ́ lọ́wọ́ àwọn tó ní ọ lára. Olúwa yóò sì fi àlàáfíà lọ́pọ̀lọpọ̀ fún ọ. Bákan náà ni pé Olúwa yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú Kristi Jésù, ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà ó wà nínú lẹ́tà Paul sí ìjọ Kólósè orí 3 ẹsẹ̀ 12 sí 15. Kólósè orí 3 ẹsẹ̀ 12 sí 15. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Ẹ máa fara dà á fún ara yín, ẹ sì máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan, bí Kristi ti dáríjì yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kó máa ṣe pẹ̀lú. Àti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹ gbé ìfẹ́ wọ̀, tí í ṣe àmùrè ìwà pípé. Ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, lọ́wọ́lọ́wọ́ ẹni tí ire ń sàn, ẹ̀yin la fi ògo fún lónìí, fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti wá síwájú yín, láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ, Olúwa bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ iyè ni. Lórúkọ Jésù, kó fi iyè fún ayé wa, kó fi àlàáfíà fún wa. Gbogbo ọkàn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, lórúkọ Jésù, ẹ ó yè, ẹ ó sì di alábùkún fún. Ògo ni fún orúkọ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a ń kíyèsí lónìí ó ní ipa ọ̀nà àlàáfíà. Ipa ọ̀nà àlàáfíà. Àwa ènìyàn nígbà gbogbo ó ní à ń pòǹgbẹ, tí a sì ń ṣe akitiyan láti ní àlàáfíà, ṣùgbọ́n bákan náà lórí kò sí àlàáfíà. Nítorí pé a ò rìn nínú ìfẹ́ Ọlọ́run àti ìlànà rẹ̀ fún ìgbésí ayé wa. À ń gbé yẹ̀wò lónìí kí ni Bíbélì sọ nípa ipa ọ̀nà àlàáfíà, àti pé báwo ni a ti lè rìn tí a ó sì máa gbé nínú ipa ọ̀nà àlàáfíà. Nígbà tí a ń sọ nípa ipa ọ̀nà àlàáfíà, ó bẹ̀rẹ̀ nínú ayé wa. Nígbà tí a bá pinnu nínú ọkàn wa láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, láti kọ̀ ọ́ sílẹ̀, láti bá Ọlọ́run làjà, tí a sì di ọ̀rẹ́ Ọlọ́run, tí a gba agbára ìsọdọmọ nípasẹ̀ Jésù Kristi, tí a sì ronú pìwàdà àwọn ẹ̀ṣẹ̀ wa, nípa bẹ́ẹ̀ à ń rìn nínú ipa ọ̀nà àlàáfíà. Ipa ọ̀nà àlàáfíà ó ń sọ fún wa pé ká kọ ohun tí í ṣe ti ara sílẹ̀, ohun tí í ṣe ìgbéraga àyà tàbí ìmọ̀ ti ara ẹni nìkan, pé kí a kọ̀ sílẹ̀, kí a
a sì jẹ́ ẹni tí ó ń wá ètò àti ìlànà Ọlọ́run fún ìgbésí ayé wa. Ipa ọ̀nà àlàáfíà yìí ó ń sọ fún wa lónìí wípé ká fẹ́ràn àwọn tí a rò pé ọ̀tá wa ni wọ́n, àwọn tí wọ́n kórìíra wa, kí a fi ìfẹ́ hàn sí wọn, kí a ní ọkàn ìyọ́nú sí gbogbo ènìyàn, ní pàtàkì jùlọ àwọn tó ń la ìṣòro tàbí ìdààmú àti wàhálà kan kọjá. Kí a jẹ́ ẹni tó ń pín ayọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn, kí a bá àwọn tí ó ń yọ̀ kí a bá wọn yọ̀, àwọn tí ó ń sọkún kí a bá wọn sọkún, bí ó ti wà ní ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 15. Ọlọ́run tìkára rẹ̀ ó ní àlàáfíà. Jésù Kristi Olúwa ní àlàáfíà wa, torí pé ó nìkan ṣoṣo ó ní ọmọládé àlàáfíà, ẹni tó mú àlàáfíà wá sí ayé, ẹni tó mú àlàáfíà wá sínú wa, ẹni tí ó mú àlàáfíà wá kí a lè máa gbé papọ̀ nínú àlàáfíà, kí ìjọ Ọlọ́run kó lè wà ní àlàáfíà, kí àwùjọ wa kó lè wà ní àlàáfíà, kí orílẹ̀-èdè wa kó lè wà ní àlàáfíà. Èròǹgbà Ọlọ́run ni pé ìjọ rẹ̀ yóò wà ní àlàáfíà, pé ìjọ yóò sì jẹ́ ọkọ̀ èyí tí ó ń fa rere àlàáfíà, tó ń pín àlàáfíà káàkiri fún orílẹ̀-èdè àti ìlú wa. Nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 11 òun ló wà. Ohun kan tí ó dunni lónìí tí ó bani lọ́kàn jẹ́ òun ni pé ìjọ tí a rò pé ó yẹ kó wà ní àlàáfíà, nínú rẹ̀ ní rúkèrúdò àti ìdàrúdàpọ̀ wà. Ìdí nìyí tí Pọ́ọ̀lù àpọ́stélì tó fi ń kọ lẹ́tà sí ìjọ Kólósè, nítorí pé wọn ò ṣe ní ìlànà ní ìbámu nípa ti àlàáfíà ti Ọlọ́run. Nítorí ìdí èyí ó ní àwọn náà ṣe rán ara wa létí lónìí, kí ló fà á tí ìjọ Kólósè kò fi gbé ní àlàáfíà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run fún ayé wọn. Ohun kan tó ṣẹlẹ̀ ni pé àwọn ìjọ yìí wọ́n yapa, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ẹlẹ́yàmẹ̀yà, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe onílùújìlú, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ẹlẹ́yàmẹ̀yà, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe onílùújìlú. Òun kálukú rìn ní ọ̀nà ti ara rẹ̀. Wọ́n ń wo àwọn nǹkan tó yẹ kó wà nínú ìjọ, àwọn nǹkan tí ó yẹ kó sínú ìjọ, àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe àti àwọn nǹkan tí ó yẹ kí wọ́n kọ̀ sílẹ̀, dípò kí wọ́n gbé nínú àlàáfíà. Ará olùfẹ́, báwo ni a ṣe lè rìn ní ọ̀nà àlàáfíà tí Jésù Olúwa ń kéde rẹ̀ fún wa lónìí, gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 12 sí 15. Ohun kan tí a ní láti ṣe òun ni pé a ní láti gbé ìfẹ́ wọ̀, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tí a kà ó sọ fún wa pé ká ní ọkàn ìyọ́nú sí ara wa, kí a gbé ẹ̀mí ìṣeun, ìrẹ̀lẹ̀, inú títù àti ìpamọ́ra kí a gbé wọ̀, kí a sì jẹ́ ẹni tí ó ń dáríjì ẹnìkejì rẹ̀, tí ó sì rìn nínú ìfẹ́. Ó ní àti borí gbogbo nǹkan wọ̀nyí ẹ gbé ìfẹ́ wọ̀, tí í ṣe àmùrè ìwà pípé. Ó ní kí a máa fi ara dà á fún ara wa, pé ká máa dáríjì ara wa bí a bá tilẹ̀ ní ẹ̀sùn kan sí ara wa, kí a dáríjì ara wa bí Kristi Jésù Olúwa bí ó ti dáríjì wá. Nígbà tí a bá ṣe léyìí, àlàáfíà Ọlọ́run yóò máa jọba nínú ilé wa, nínú ọkàn wa àti nínú ayé wa. Kí a ní ìfaradà fún ara wa, ó ní pé kí a máa gbọ́ ẹ̀dùn ọkàn ọmọlàkejì, kí a máa gbọ́ ọ̀rọ̀ ti ẹlòmíràn rò, kí a máa pé pẹ̀lú àwọn tí wọ́n ní àìlera, ká pé nínú àìlera wọn, kí a sì faradà fún ara wa. Nípa bẹ́ẹ̀ a ó lè dáríjì ara wa níwọ̀n ìgbà tí a fẹ́ gbé nínú àmùrè ti àlàáfíà. Ìdáríjì ó ṣe pàtàkì nígbà tí a bá ń sọ pé a fẹ́ rìn ní ọ̀nà àlàáfíà. A gbọ́dọ̀ mọ̀ yí pé a ò pé gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan. Nítorí náà, nígbà tí a bá ń kọlu ara wa tàbí tí a bá ń ti ara wa mọ́lẹ̀, a gbọ́dọ̀ ṣetán láti dáríjì ara wa, kí a gbìyànjú láti sọ òtítọ́ nínú ìfẹ́, kí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, kí a kọ àrékérekè sílẹ̀,
kí a sì máa rìn ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Róòmù orí 12 láti ẹsẹ̀ 9 dé ẹsẹ̀ 21 ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ní láti fi sọ́kàn tí a bá fẹ́ rìn nínú àmùrè àlàáfíà tí Ọlọ́run fi sílẹ̀ fún wa. Nǹkan àkọ́kọ́ tá a ní láti ṣe ni pé a ní láti kọ ìwà àgàbàgebè sílẹ̀ kí a gbé ìfẹ́ wọ̀, kí a ta kété sí ohun tí ń ṣe búburú, kí a sì faramọ́ ohun tí ń ṣe rere. Ká jẹ́ kí ìfẹ́ ara kó tẹ̀síwájú, kí a fi ọlá fún ẹnì kejì, ká má ṣe ro ara wa ju bí ó ti yẹ lọ, kí a máa ro ti àwọn ẹlòmíràn, kí a fi ara wa fún àlejò ṣíṣe, kí a máa súre fún àwọn tí ó ní wá lára, fún àwọn tó ń pọ́n wa lójú, fún àwọn tó ń jẹ wá níyà, ká máa súre fún wa. Kí a má ṣe gbọ́n ní ojú ara wa, ká má ṣe ro ara wa pé àwa nìkan la mọ̀ jù, la gbọ́n jù nínú èrò ọkàn wa. Níwọ̀n ìgbà tí ó bá wà ní ipa tiwa, kí a wà ní àlàáfíà pẹ̀lú gbogbo èèyàn. Rántí olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí wípé ti Ọlọ́run ni ẹ̀san yóò sì gbẹ̀san. Má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun rẹ, fi rere ṣẹ́gun búburú. Jésù ọmọládé àlàáfíà ó ń pè ọ́ lónìí láti wá rìn nínú ọ̀nà àlàáfíà. Pinnu nínú ọkàn rẹ lónìí láti yọ̀ǹda ayé rẹ, láti yọ̀ǹda ọkàn rẹ, láti fi ara rẹ jìn fún lónìí. Nígbà tó ń ṣe bẹ́ẹ̀, yóò sì ràn ọ́ lọ́wọ́, yóò bùkún fún ọ, yóò sì gbọ́ àdúrà rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tẹ́rí ọkàn rẹ bá, jẹ́ ká gbàdúrà. Ọlọ́run àlàáfíà, a gbé ọ̀gá, gba ọpẹ́ wa. A béèrè fún agbára àti orí ọ̀fẹ́ láti rìn ní ọ̀nà àlàáfíà. Olúwa fi agbára fún wa, Olúwa fi àlàáfíà rẹ fún wa. Fún wa ní ẹ̀mí láti dáríjì ara wa, fún wa ní ẹ̀mí láti fi ìfẹ́ hàn sí àwọn tó kórìíra wa, fún wa ní ẹ̀mí láti rìn nínú àmùrè ìwà pípé èyí tí ìwọ Ọlọ́run pè wá sí lónìí. Orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó tó fún wa nínú ìrìn àjò ayé wa lọ́dún yìí. Gbogbo rere tí àwọn àyànfẹ́ wọ̀nyí ń fẹ́, Olúwa fi tẹ́ wọn lọ́rùn. Gbọ́ àdúrà wa nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Your life's a book before their eyes. They're reading it through and through. Say, does it point men, women, boys, and girls to the skies? Do others see Jesus in you? Let others see Jesus in you. Let others see Jesus in you. Keep telling the story, be faithful